bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi ní Oǹdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe alábòjútó rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run wa tí ń gbé níbi gíga nínú àwọn ọ̀run àgbéyìnga lónìí, a dúpẹ́ fún ìwà láyé àti ìwà láàyè yín lórí ayé wa. Ògo ni forúkọ yín títí láéláé. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ ẹ gbọ́ ọpẹ́, kẹ́ gbà yín wa. Ọ̀rọ̀ yín tí a fẹ́ sọ lónìí àti tí àwọn aráalé yóò gbọ́, jẹ́ kó ṣe iyebíye lọ́kàn wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí a kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ rẹ̀ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ lórí ayé wa. A yìn Ọlọ́run lógo lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ la fìyìn fún Ọlọ́run ẹlẹ́dàá wa. Lónìí, àkórí ẹ̀kọ́ tí a mú wá fún àwọn ènìyàn wa nílé, òun ni ǹjẹ́ ìjọba Jésù ti dé bí? Ǹjẹ́ ìjọba Jésù ti dé bí? Òun ni kókó ẹ̀kọ́ tí a fẹ́ fi dára wa lẹ́kọ̀ọ́ lónìí. Àkíyèsí pàtàkì tí a ṣe ni pé Ọlọ́run nínú àánú rẹ̀ ó fún wa ní Bíbélì, ó sì fẹ́ kí a kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ kí a sì mọ ìfẹ́ Ọlọ́run fún ọkàn wa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó gbajúgbajà tí a máa ń sọ lórí ètò yìí, Bíbélì sọ pé ìwé Jòhánù orí 8 nígbà tá kíyèsí ẹsẹ̀ 22, ó ní ìwọ yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ ọ́ di òmìnira. Ní àkókò yìí, kí ni Bíbélì kọ́ wa nípa ìjọba Ọlọ́run? Ṣé ìjọba náà ṣé ó ti dé ni, àbí a sì ń retí ìjọba Ọlọ́run tí yóò dé lọ́jọ́ kan? Ohun tá a fẹ́ gbéyẹ̀wò nínú ẹ̀kọ́ Bíbélì nìyí fún wa. Pelu sọ fún Tímótì nínú ìwé Tímótì kejì nígbà tá kíyèsí orí 2 nígbà tá wo ẹsẹ̀ 15 pé kí Tímótì kó kẹ́kọ̀ọ́ láti jẹ́ ẹni tó yege, òṣìṣẹ́ tí kò ní láti tijú, tí ń pín ọ̀rọ̀ Ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ. So wa lójúṣe gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ mọ ìfẹ́ Ọlọ́run láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run láti lè pín bó ti tọ́ àti bó ti yẹ. Lónìí n tá fẹ́ gbéyẹ̀wò ní ǹjẹ́ ìjọba Jésù Kristi ti dé bí? N tá fẹ́ gbéyẹ̀wò nínú ẹ̀kọ́ ta ní lónìí nìyí. Ohun mìíràn tá tún ṣàkíyèsí ni pé Ọlọ́run fẹ́ kí a lóye ẹ̀kọ́ Kristi, kí a sì dúró nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Eléyìí ṣe pàtàkì, ó ṣe kókó fún wa. Alẹ́ríkà a sì ń pè wá sí ìrántí pé Jésù fúnra rẹ̀ pàápàá nínú ìwé Mátíù orí 9 nígbà tá kíyèsí ẹsẹ̀ 10, ó sọ fún àwọn àpọ́sítélì rẹ̀ àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ pé kí wọ́n máa gbàdúrà pé kí ìjọba Ọlọ́run kí ó dé. Ìwé Mátíù orí 9 ẹsẹ̀ 10. Ìbéèrè ni pé ǹjẹ́ ìjọba Ọlọ́run yìí tí í ṣe ti Kristi ǹjẹ́ ó ti dé? Ohun tá a kíyèsí ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ òun ni ó jẹyọ, èyí tí a ti ń gbọ́, èyí tá a ń gbọ́ lọ́wọ́ nípa ìjọba Ọlọ́run. Àwọn ẹ̀kọ́ náà a máa ṣàlàyé lẹ́sẹẹsẹ. Àkọ́kọ́, àwọn kan kẹ́kọ̀ọ́ pé ìjọba Ọlọ́run
èyí tí Jésù Kristi sọ pé kí àwọn ọmọlẹ́yìn rẹ̀ kí ó gbàdúrà fún ní ìwé Mátíù orí kẹfà ẹsẹ̀ 10 pé kò tí ì dé. àwọn kan tún kẹ́kọ̀ọ́ pé Jésù Kristi ní ìgbà tó wá ó wá láti wá gbé ìjọba kalẹ̀ ṣùgbọ́n àwọn Júù ò gbà á, nítorí bẹ́ẹ̀ ó wá dá ìjọ kalẹ̀. ìyẹn tó túmọ̀ sí ni pé ìpinnu Kristi ní ìgbà tó wá sínú ayé láti wá ṣiṣẹ́ ìgbàlà fún ìran ènìyàn ni pé láti gbé ìjọba rẹ̀ kalẹ̀, ṣùgbọ́n àwọn Júù wọn ò gbà á, dípò rẹ̀ ó wá gbé ìjọ kalẹ̀. ìrònú àwọn kan nìyí nípa ẹ̀kọ́ ìjọba Ọlọ́run. a ti sọ̀rọ̀ nípa ìrònú méjì táwọn èèyàn ní nípa ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. ìrònú kẹta, àwọn èèyàn gbàgbọ́ pé ó dìgbà, àwọn kan gbàgbọ́ pé ó dìgbà tí Jésù Kristi bá wá lẹ́lẹ́kejì, nígbà náà ni yóò wá gbé ìjọba rẹ̀ kalẹ̀ lẹ́yìn ìgbà tí ó bá ti jagun àmágídónì tán. so àti rí lérò mẹ́ta nípa ẹ̀kọ́ nípa ìjọba Ọlọ́run. ìkẹrin, àwọn kan sì ń kẹ́kọ̀ọ́ pé àwọn kan tẹ̀ sí ń gbàdúrà pé kí ìjọba Ọlọ́run yìí kí ó dé. àwọn kan sì wà lórí àdúrà pé kí ìjọba Ọlọ́run kí ó dé. nínú ìwé Mátíù orí 6 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 10, ohun tó ṣe pàtàkì ni pé ó yẹ kí a mọ òtítọ́ ẹ̀kọ́ nípa ìjọba Ọlọ́run. tá bá mọ òtítọ́ nípa ẹ̀kọ́ ìjọba Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ láti mọ ìyàtọ̀ láàrin òtítọ́ àti èké. ohun tí Jòhánù àpọ́sítélì sọ fún wa nínú ìwé Jòhánù Kini orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6, ó ní àwa mọ̀ pé ti Ọlọ́run ni wá, àwọn tí ó bá gbọ́ wa wọn mọ Ọlọ́run, àwọn tí kò bá gbọ́ wa wọn ò mọ Ọlọ́run. nípa èyí la fi mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké. tó dára lọ́pọ̀lọpọ̀ fún wa láti mọ òtítọ́ èyí tí Ọlọ́run gbé kalẹ̀ nípa ẹ̀kọ́ nípa ìjọba Ọlọ́run. a ti sọ fún aṣáájú pé ilé èrò 4 ni àwọn èèyàn ní lọ́kàn nípa ìjọba Ọlọ́run. màá tutù sọ kó lè yé wa dáadáa. ilé èrò àkọ́kọ́, àwọn kan gbàgbọ́ pé ìjọba Ọlọ́run tí Jésù Kristi ní kí àwọn ọmọlẹ́yìn rẹ̀ kó máa gbàdúrà fún nínú ìwé Mátíù orí 6 ẹsẹ̀ 10 pé kò tí ì dé. àwọn kan gbàgbọ́ pé Jésù Kristi wá láti wá gbé ìjọba kalẹ̀ ṣùgbọ́n àwọn Júù ò gbà á, nítorí bẹ́ẹ̀ ó wá dá ìjọ kalẹ̀. ìkẹta, àwọn kan gbàgbọ́ pé tí Jésù Kristi bá wá lẹ́lẹ́kejì àwọn ṣẹ̀ṣẹ̀ wá gbé ìjọba rẹ̀ kalẹ̀ lẹ́yìn ìgbà tó bá jagun àmágédónì tán. ìkẹrin, àwọn kan sì ń gbàdúrà pé kí ìjọba Ọlọ́run tí Kristi sọ pé òun yóò gbé kalẹ̀ pé kí ó dé. kí ni Bíbélì sọ pàtó? kí ni ẹ̀kọ́ tarí lọ́wọ́ àwọn àpọ́sítélì pàtó tó fi hàn pé ìjọba Ọlọ́run tí a sọ nípa rẹ̀ ó ti dé? ẹ ká mọ Bíbélì wa. gẹ́gẹ́ bó tá a sọ pé ó yẹ ká mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ká mọ ẹ̀kọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ohun tí Ọlọ́run gbé kalẹ̀ fún wa. a sì gbọ́dọ̀ jẹ́ kí Bíbélì ó sọ̀rọ̀. ètò yìí tí a ń ṣe yìí òun ni jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. a gbọ́dọ̀ jẹ́ kí Bíbélì sọ̀rọ̀ nínú onírú ẹ̀kọ́ èyí tí a bá ń kọ́ tàbí tí a bá mọ̀ tàbí t'Ọlọ́run fẹ́ ká mọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. nígbà tá a kíyèsí májẹ̀mú láéláé, kí ni májẹ̀mú láéláé sọ? ìwé àwọn wòlíì májẹ̀mú láéláé kí ló sọ nípa ìjọba Ọlọ́run? ẹ jẹ́ ká gbọ́ ohun tí Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run ohun tó kọ́ wa. nígbà tá a kíyèsí ìwé Dáníẹ́lì orí 2, nígbà tá a wo ẹsẹ̀ 44 44, Dáníẹ́lì orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 44 44, kí l'Olúwa wí? ohun tó Olúwa wí nìyí. Dáníẹ́lì orí 2 ẹsẹ̀ 44, ó ní ọjọ́ àwọn bàbá wọn ní Ọlọ́run ọ̀run yóò gbé ìjọba kan kalẹ̀, èyí tí a kì yóò lè parun títí láé, a kì yóò sì lè fi ìjọba náà lé orílẹ̀-èdè mìíràn lọ́wọ́, ṣùgbọ́n yóò fọ́ túútú, yóò sì pa gbogbo ìjọba wọn run, ṣùgbọ́n òun ò dúró títí láéláé. wòlíì Dáníẹ́lì ó sọ àsọtẹ́lẹ̀ ìgbà tí Ọlọ́run yóò gbé ìjọba rẹ̀ kalẹ̀. ó sọ ìgbà
tọ́lọ́run yóò gbé ìjọba rẹ̀ kalẹ̀ àtàwọn ohun tí yóò ṣẹlẹ̀ tọ́lọ́run yóò fi gbé ìjọba rẹ̀ kalẹ̀. A rí kà níbí yìí pé ó ní Ọlọ́run yóò gbé ìjọba kan kalẹ̀. Ìjọba yìí kò sẹ́ni tí ó lè parun, ìjọba yìí kò ní lópin. Ìjọba yìí a sọ fún wa pé gbogbo orílẹ̀-èdè pátá òní yóò wọnú rẹ̀. A sì sọ pé yóò sì fọ́ gbogbo orílẹ̀-èdè túútú. A sọ fún wa pé yóò sì pa gbogbo ìjọba run. Ṣùgbọ́n ìjọba yìí èyí tí a sọ pé Ọlọ́run yóò gbé kalẹ̀, ìjọba yóò dúró títí láéláé. Ó sì sọ fún wa ìgbà tí Ọlọ́run yóò gbé kalẹ̀. Ọlọ́run sọ fún wa pé ní ọjọ́ àwọn ọba wọ̀nyí, ní ọjọ́ àwọn ọba wo nínú ẹ̀kọ́ tí à ń kọ́ yìí, a ó máa wádìí rẹ̀ síwájú àsíwájú sí. So a ti rí àsọtẹ́lẹ̀ nínú ìwé Dáníẹ́lì orí 2 ẹsẹ̀ 24 pé ní ọjọ́ àwọn ọba wọn ni Ọlọ́run yóò gbé ìjọba kan kalẹ̀. So a ti rí àkọsílẹ̀ ohun tí wòlíì Dáníẹ́lì sọ nípa ìjọba Ọlọ́run. Nígbà tá a dé májẹ̀mú titun, a ti lè rí kà pé ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ìjọba ọ̀run ó ní Jòhánù onítẹ̀bọmi. Kí ni Jòhánù onítẹ̀bọmi? Kí ni ó kọ́ wa? Nígbà tá a kíyèsí ìwé Mátíù, nígbà tá a wo orí 3, nígbà tá a wo ẹsẹ̀ 2, kí ni Olúwa wí? Mátíù orí 3, nígbà tá a wo ẹsẹ̀ 2, kí ni Olúwa wí? Ìwé Mátíù orí 3 ẹsẹ̀ 2, kí ni Olúwa wí? Ó sì wí pé ẹ ronúpìwàdà nítorí ìjọba Ọlọ́run ó kù sí dẹ̀dẹ̀. Ohun tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run yìí, Jòhánù onítẹ̀bọmi lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ wàásù ìjọba Ọlọ́run nínú májẹ̀mú titun. Ṣùgbọ́n ìwàásù Jòhánù ó ń pe àwọn ènìyàn pé kí wọ́n ronú padà torí pé ìjọba Ọlọ́run yẹn kù díẹ̀, ó kù sí dẹ̀dẹ̀, ó kù díẹ̀ kí ìjọba Ọlọ́run náà kí ó dé. Ìtẹ̀síwájú ẹ̀kọ́ yìí a tún rí pé Jésù fúnra rẹ̀ nínú ìwé Mátíù orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17, òun náà wàásù ìjọba Ọlọ́run pé ó kù sí dẹ̀dẹ̀. Ká wo tí Bíbélì kọ́ wa. Ìwé Mátíù orí 4 ẹsẹ̀ 17. Ó ní ìgbà náà ni Jésù bẹ̀rẹ̀ sí ń wàásù wípé ẹ ronúpìwàdà nítorí ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Tó Jésù Kristi náà ní àkókò náà òun náà tún wàásù kí àwọn ènìyàn kó ronúpìwàdà nítorí pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀, túmọ̀ sí pé ìjọba Ọlọ́run kù díẹ̀ kó dé bá wọn. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé Dáníẹ́lì orí 2 ẹsẹ̀ 24 ó sọ àsọtẹ́lẹ̀ pé Ọlọ́run yóò gbé ìjọba kan kalẹ̀, Ọlọ́run yóò gbé ìjọba kan kalẹ̀. Ó sì sọ ìgbà tí yóò gbé kalẹ̀. Ṣùgbọ́n nígbà tá a dé májẹ̀mú titun, a ṣàkíyèsí pé Jòhánù onítẹ̀bọmi lẹ́ni àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ sí ń wàásù nípa ìjọba Ọlọ́run. Jésù náà wàásù nípa ìjọba Ọlọ́run. A tún kíyèsí pé ìwé Mátíù orí 10 nígbà tá a wo ẹsẹ̀ 1 sí 10, Jésù Kristi tún pàṣẹ fún àwọn àpọ́sítélì rẹ̀ ní ìgbà tó rán wọn láti ṣiṣẹ́ ìwàásù láàárín Ísírẹ́lì pé kí wọ́n lọ sọ fún àwọn ènìyàn pé ìjọba Ọlọ́run ó kù sí dẹ̀dẹ̀. Ẹ lè ka ìwé Mátíù orí 10 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 1 sí 10. Àkíyèsí mìíràn tá a tún ṣe ni pé Jésù Kristi tún rán àwọn 170 àwọn ọmọlẹ́yìn rẹ̀ nínú ìwé Lúùkù orí 10 ẹsẹ̀ 9 láti máa sọ fún àwọn ènìyàn, láti mú àwọn aláìsàn lára dá àti láti máa sọ fún wọn pé ìjọba Ọlọ́run kù díẹ̀, ó kù sí dẹ̀dẹ̀ wọn nínú ìwé Lúùkù orí 10 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 9. Ìyẹn túmọ̀ sí pé àsọtẹ́lẹ̀ tí Dáníẹ́lì ti sọ ní ìwé Dáníẹ́lì orí 2 ẹsẹ̀ 24 nígbà tó di ìgbà Jòhánù onítẹ̀bọmi, òun náà sọ fún àwọn ènìyàn rẹ̀ pé ìjọba Ọlọ́run yẹn ó kù sí dẹ̀dẹ̀, kò pẹ́ mọ́. Jésù náà sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ pé kí àwọn èèyàn ronúpìwàdà pé ìjọba Ọlọ́run yẹn ó kù sí dẹ̀dẹ̀. Jésù tún rán àwọn àpọ́sítélì rẹ̀ 12 jáde láti sọ fáwọn èèyàn pé ìjọba Ọlọ́run yẹn ó kù sí dẹ̀dẹ̀.
Jésù tún rán àwọn àádóje jáde láti máa kọ́ wọn pé ìjọba Ọlọ́run yẹn kù sí dẹ̀dẹ̀ nínú ìwé Lúùkù orí 10 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 9. Àkíyèsí mìíràn tá a tún ṣe ni pé ní ìgbà tí Jésù Kristi ń wàásù káàkiri ní ìgbà tí Ọlọ́run rán wá sínú ayé, ó sọ àsọtẹ́lẹ̀ kan nínú ìwé Máàkù orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 1 kí l'Olúwa wí nínú ìwé Máàkù, kí ni Bíbélì sọ fún wa nínú ìwé Máàkù orí 9 kí ni ẹsẹ̀ 1 kí ni Bíbélì kọ́ wa. Máàkù orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 1 kí ni Ọlọ́run wí fún wa. Ẹ gbọ́ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí Jésù sọ. Ó sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín, ẹlòmíràn wà nínú àwọn tí ó dúró níhìn-ín tí kì yóò tọ́ ikú wò títí tí wọ́n fi rí ìjọba Ọlọ́run tí ó fi dé pẹ̀lú agbára. Jésù ó tún rán àwọn ọmọlẹ́yìn rẹ̀ létí, ó ní kì í ṣe gbogbo àwọn tó wà níhìn nígbà tó ń sọ̀rọ̀, kì í ṣe gbogbo wọn ni yóò tọ́ ikú wò títí tí wọ́n fi rí ìjọba Ọlọ́run tí ó fi dé pẹ̀lú ọwọ́ agbára. Ìyẹn túmọ̀ sí pé ìjọba Ọlọ́run, ìjọba Kristi tí Kristi ń sọ nípa rẹ̀ yóò dé ní ìwà láàyè àwọn tí ó ń gbọ́ ìwàásù Jésù Kristi. Àwọn olóńgbọ́ ìwàásù Jésù Kristi ní ìwé Máàkù orí 9 ẹsẹ̀ 1. Àwọn tí ó ń gbọ́, àwọn àpọ́sítélì rẹ̀ àtàwọn tó wà níbẹ̀, ó fi dá wọn lójú pé ìjọba Ọlọ́run yóò dé pẹ̀lú ọwọ́ agbára ní ìwé Máàkù orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 1. A rí pé àsọtẹ́lẹ̀ Jésù Kristi yìí ó wá sí ìmúṣẹ ní ìgbà tí Jésù Kristi nígbà tó gòkè lọ ọ̀run. Nígbà tá a kíyèsí Iṣẹ́ Àpọ́sítélì orí 1 ẹsẹ̀ 9, ẹ ká wo t'Ọlọ́run sọ. Iṣẹ́ Àpọ́sítélì orí 1 ẹsẹ̀ 9 kí ni Bíbélì wí? Iṣẹ́ Àpọ́sítélì orí 1 ẹsẹ̀ 9 kí l'Ọlọ́run wí? Ẹsẹ̀ 9 sọ pé ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mọ́ bá bà lé yín, ẹ ó sì máa ṣẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní Jùdíà àti ní Samaria tí tó fi dé òpin ilẹ̀ ayé. Kí ló ṣẹlẹ̀ ní ẹ̀kẹ́sẹ̀ ẹsẹ̀ 9? Ẹsẹ̀ 9 sọ pé nítorí náà nígbà tí wọ́n sì péjọ, wọ́n bi léèrè pé Olúwa, láti ìgbà yìí lọ ìwọ ìhà mú ìjọba padà fún Ísírẹ́lì bí? Ẹ wo ìdáhùn Jésù, wọ́n ń sọ̀rọ̀ nípa ìjọba. Ẹ wo ìdáhùn Jésù, olóṣù wí fún wọn pé kì í ṣe ti ẹ̀yin láti mọ àkókò tàbí ìgbà tí bàbá ti yàn nípa agbára ohun tìkálára rẹ̀. Ó sọ fún wọn pé wọn ó gba agbára nígbà tí ẹ̀mọ́ bá bà lé wọn. Nígbà náà ni wọ́n ó ṣe ẹlẹ́rìí òun ní Jerúsálẹ́mù, ní Jùdíà, ní Samaria àti ìpìlẹ̀ ayé. Ẹ kíyèsí ọ̀rọ̀ tí Jésù sọ nínú ìwé Máàkù orí 9 ẹsẹ̀ 1 sọ pé lóòótọ́ ni mo wí fún yín, kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹni tó dóní ní yóò tọ́ ikú wò títí wọ́n fi rí ìjọba Ọlọ́run yóò fi dé pẹ̀lú ọwọ́ agbára. Àlàyé tí Jésù Kristi ṣe fún ọmọlẹ́yìn rẹ̀ ni pé kí wọ́n ní sùúrù, ìjọba yìí tí ó bá máa dé yóò dé pẹ̀lú agbára Ọlọ́run. Ó rán wọn létí ọ̀rọ̀ tó ti sọ fún wọn nínú ìwé Máàkù gbàtà kíyèsí orí 9 gbàtà wo ẹsẹ̀ 1. So ìta sọ ni pé ìjọba Ọlọ́run èyí tí àwọn wòlíì májẹ̀mú láéláé sọ pàtàkì jùlọ Dáníẹ́lì, èyí tí a tún tẹnumọ́ nípa Jòhánù onítẹ̀bọmi, Jésù Kristi, àwọn àpọ́sítélì rẹ̀ àtàwọn àádóje ọmọlẹ́yìn, ìjọba náà ó wá sínú ayé ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì ní ìgbà tí ẹ̀mí Ọlọ́run, ẹ̀mí mọ́ tó bà lé àwọn àpọ́sítélì. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé Iṣẹ́ Àpọ́sítélì orí 1 ẹsẹ̀ 6. Àwọn àpọ́sítélì Jésù béèrè lọ́wọ́ Jésù pé ní ìgbà wo ni yóò dá ìjọba padà fún Ísírẹ́lì. Ìdáhùn tó fún wọn ni pé òun ò mọ̀ ṣùgbọ́n bàbá òun ló mọ̀. Ó wá sọ fún wọn pé ẹsẹ̀ 9 pé wọ́n ó gba agbára nígbà tẹ́mi mọ́ bá bà lé wọn. Nígbà náà ni wọ́n máa ṣẹlẹ́rìí òun ní Jùdíà, Jerúsálẹ́mù, Jùdíà, Samaria àti gbogbo ìpìlẹ̀ ayé. Ìtàn sọ ni pé ìjọba Ọlọ́run èyí tí Jésù ní kó máa gbàdúrà fún nínú ìwé Mátíù orí 9 ẹsẹ̀ 10, ìjọba náà dé pẹ̀lú agbára ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì. Ohun tá a rí
nínú bíbélì nìyí. Ẹ má sì jẹ́ ká gbàgbé Jòhánù ní kí àwọn ènìyàn kó ronú padà torí pé ìjọba Ọlọ́run yẹn kù sí dẹ̀dẹ̀. Jésù náà sọ pé kí àwọn èèyàn ronú padà torí pé ìjọba Ọlọ́run yẹn kù sí dẹ̀dẹ̀. Jésù rán àwọn àpọ́sítélì rẹ̀ 12 láti lọ máa sọ fún àwọn èèyàn pé kí wọ́n ronú padà ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Jésù tún sọ fún 150 ọmọlẹ́yìn 70 pé kí wọ́n lọ máa wàásù pé ìjọba Ọlọ́run yẹn ó kù sí dẹ̀dẹ̀. Ìjọba Ọlọ́run yìí ó dé pẹ̀lú ọwọ́ agbára ní ọjọ́ Pẹ́tíkọ́sì. Àdúrà tí Kristi ní kó máa gbà nínú ìwé Mátù orí 6 ẹsẹ̀ 10 pé kí ìjọba rẹ̀ kí ó dé. Ìjọba yìí dé ní ọjọ́ Pẹ́tíkọ́sì gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ Jésù Kristi Olúwa wa. Tá bá sọ̀rọ̀ nípa ìjọba, àkíyèsí ni pé ohun mẹ́rin òun la fi hàn pé ìjọba ó dúró gẹ́gẹ́ bí ìjọba. Tá bá sọ̀rọ̀ nípa ìjọba, a gbọ́dọ̀ rí ọba, a gbọ́dọ̀ rí òfin, a gbọ́dọ̀ rí agbègbè, a dẹ̀ gbọ́dọ̀ rí àwọn ọmọ ìlú ìjọba yìí. Nǹkan mẹ́rin tó jẹ́ kí ìjọba kó dúró gẹ́gẹ́ bí ìjọba. A pè Jésù Kristi, a pè é ní ọba. Ìwé Tímótì kínní orí 6 ẹsẹ̀ 5 olófin ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi òun ni ọba àwọn ọba, olúwa àwọn olúwa. Kí ìjọba ó tó lè wà, a gbọ́dọ̀ rí ọba. Kí ìjọba ó tó lè wà, a gbọ́dọ̀ rí àwọn èèyàn tó wà nínú ìjọba yìí. Àwọn wo ló wà nínú ìjọba yìí? Àwọn Kírísítẹ́nì ni, àwọn tó ti ṣègbọràn láti wọnú ìjọba yìí. Ọkàn àwọn Kírísítẹ́nì tó ti gba ìyìnrere Jésù Kristi Olúwa wa gbọ́, àwọn ló wà nínú ìjọba ti pé méjì. Agbègbè, àwọn olóyìnbó á ní territory. Níbo ni agbègbè ìjọba yìí? Agbègbè ìjọba yìí òun ni ọkàn ogunlọ́gọ̀ ọkọ̀ àwọn Kírísítẹ́nì ní gbogbo àgbáyé, èyí tí Jésù Kristi ti dúró gẹ́gẹ́ bí ọba níbi tí agbègbè wà ní. Òfin wo ni Jésù ń lò? Òfin tó lò òun ni òfin májẹ̀mú titun. Ohun mẹ́rin tí ó dúró tá bá sọ̀rọ̀ nípa ìjọba nìyí. Jésù lọ́ba, Jésù Kristi ni ọba. Èkejì, àwọn Kírísítẹ́nì ni àwọn ènìyàn tó wà nínú ìjọba náà. Agbègbè territory, gbogbo ọkàn àwọn ọmọ Ọlọ́run ní gbogbo àgbáyé. Ìkẹrin, òfin májẹ̀mú titun, òun ni òfin náà. So ní báyìí ìjọba tí Jésù Kristi sọ pé òun yóò gbé kalẹ̀, a rí kà pé ó ti gbé kalẹ̀ lọ́jọ́ Pẹ́tíkọ́sì, èyí tí àwọn Kírísítẹ́nì èyí tí wọ́n rọ́ sínú rẹ̀ nípa ìgbàgbọ́. Ẹ má ti jẹ́ ká gbàgbé, Jésù náà ló kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú ìwé Jòhánù orí 3 nígbà tá kíyèsí ẹsẹ̀ 3 sí 5 tó kọ́ wa lẹ́kọ̀ọ́ pé bá a ṣe lè wọ ìjọba Ọlọ́run. Nígbà tí Nikodémù wá bá tó ń béèrè nípa àtúnbí, Jésù sì sọ pé lóòótọ́ ni mo wí fún yín, bí kò bá ṣe pa bá fi omi àti ẹ̀mí bí ènìyàn, kò lè wọ ìjọba Ọlọ́run. Ẹ kíyèsí, bí kò bá ṣe pa bá fi omi àti ẹ̀mí bí ènìyàn, kò lè wọ ìjọba Ọlọ́run. Kí ni omi? Kí ni ẹ̀mí? Ẹ̀mí òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run. Omi òun ni ìbátísí. Ẹ̀mí òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Nípa tá bá gbọ́ ìyè òtítọ́, tá bá gbàgbọ́, tá bá bọ́ sínú omi ìrìbọmi, omi àtẹ̀mí, tá bá bọ́ sínú omi ìbátísí, omi àti ẹ̀mí tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run, tá mú ẹ̀mí Ọlọ́run, tá fún wa ní ẹ̀mí Ọlọ́run nígbà tá bá ṣe gbọ́ràn, tá bá gbé ìgbésẹ̀ 5 sí ìgbàlà. Àwọn nǹkan tọ́lọ́run ń béèrè nìyí pé a lè ṣe tá a fi lè wọ ìjọba Ọlọ́run. Ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 3 sí 5, ẹ̀kọ́ tí Kristi kọ́ wa nípa àtúnbí sínú ìjọba Ọlọ́run. Ilé gbọ́dọ̀ yé wa dáradára. Ohun tá à ń sọ ni pé ìjọba Ọlọ́run tí ṣe ìjọba Kristi ó jẹ́ ẹyọ kan. Ohun mìíràn tá tún gbọ́dọ̀ kíyèsí ni pé lábẹ́ májẹ̀mú láéláé, lábẹ́ májẹ̀mú titun, a rí kà pé ọ̀rọ̀ tí a ń pè ní ìjọba Ọlọ́run nínú ìwé Mátíù, a sọ fún wa pé a lo èdè yìí
a lò a pè ní ìjọba ọ̀run. Olóyìnbó sọ pé kingdom of God. Èdè tá a lò ní Matthew nìyí. A sì lo èdè yìí ní mẹ́tàdínlógójì 37. Ìgbà mẹ́tàdínlógójì la lo ọ̀rọ̀ ìjọba ọ̀run nínú ìwé Matthew. Nígbà tá a kíyèsí ìwé Máàkù, a lo ìjọba Ọlọ́run ní ìgbà 15 nínú ìwé Máàkù. Nígbà tá a kíyèsí ìwé Lúùkù tún lo èdè tí a ń pè ní ìjọba Ọlọ́run ní 32. Àwọn Yorùbá sọ pé 32. Ìgbà 32 la lo àwọn ọ̀rọ̀ yìí. Ìdáhùn ni pé, ìbéèrè ni pé, ṣé ìjọba ọ̀run, ìjọba Kristi àti ìjọba Ọlọ́run ṣé ọ̀tọ̀ọ̀tọ̀ ni? Ìdáhùn ni pé nǹkan kan náà ni. Nǹkan kan náà ni wọ́n. Nǹkan kan náà ni ó ń sọ nípa rẹ̀ tí ń ṣe ìjọba Kristi. Tá ń gbìyànjú láti sọ ni pé ìjọba yìí tí ń ṣe ìjọba Kristi ó ti wáyé. Ìjọba yìí ó wá sínú ayé gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ Ọlọ́run ní ọjọ́ Pẹ́tíkọ́sì. Eléyìí gbọ́dọ̀ yé wa dáradára. Ìjọba yìí sì ní nǹkan ṣe pẹ̀lú ìjọ. Èdè tí a ń pè ní ìjọba Ọlọ́run àti ìjọ ó fi ara pera wọn. Kò sí yàtọ̀ nínú ìjọba Ọlọ́run àti ìjọ nínú Bíbélì. Ẹ̀yin ènìyàn wa nílé, ẹ̀kọ́ yìí yóò máa tẹ̀síwájú ní ọjọ́ mìíràn tá a bá tún wá síwájú yín. Àdúrà wa sí Ọlọ́run ni pé Ọlọ́run á fi ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ á fi yé wa, á sì jẹ́ kí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kó tọ̀ sí wa lọ́kàn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tọ́lọ́run fún wa ní wákàtí. A fẹ́ kẹ́ bá wa ká lọ, ẹ̀kọ́ ìṣì ń tẹ̀síwájú ní ọjọ́ mìíràn tá a ó tún wá síwájú yín. Ẹ má sì jẹ́ ká gbàgbé o. Bíbélì ní ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. Tẹ́ ẹ bá fẹ́ pè tàbí béèrè lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ ìjọba Ọlọ́run, nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A tún pè fún wa 08057444902 tàbí 08065717023. Má ṣe jẹ́ ká gbàgbé o. Àlàáfíà, ìbùkún Ọlọ́run, wà láàyè rẹ̀ yóò di mímọ̀ nínú ayé wa bí a ti ń kẹ́kọ̀ọ́ láti mọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Olúwa yóò wà pẹ̀lú wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.